I was born to reign, I was born to rule in this world without no exception. All I'm gonna do is to walk in a way, to destiny. I am never gonna be anybody. All I'll do in my life is to stick on my flow. I am never gonna be anybody. All I'll do in my life is to stick on my flow. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. The pillar has spoken to me in an audible way. Angel Gabriel has spoken to me in an audible way. Kill away, money can match the Lord. The Lord will lead me through. When I call on Him, He will surely answer me. So I say, I am never gonna be anybody. All I'll do in my life is to stick on my flow. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. You show me, love me, love me. You show me new. You show me, you show me new. I was born to reign, I was born to rule in this world without no exception. All I'm gonna do is to walk in a way, to destiny. I am never gonna be anybody. All I'll do is to walk in and stick on my flow. I am never gonna be anybody. All I'll do. Running boy is soon. Several events more arranged for. Obin, Jekura, you know. Wow. Ṣé we kó máa jọ ẹ lójú. Ṣé o tó bá róbìnrin tó lọ bá ní ìyá mi o, ẹ pẹ̀lẹ́ o, ìyá mi o, ọmọ mi ńkọ́. Ṣé òun ló bí wọn ni? Kí làwọn ọmọ ẹ ṣe ń lé onílé gan? I wonder o. Ọ̀gá tí ń bọ̀, ọ̀gá ẹ̀ lè mọ́tò náà. One week on the location. 1 week ni o so mi gan o. God. Ló ti pé léṣà. Mo ti pè wọ́n lé mi. Wọ́n go. Sure. Okay. One good way. Oh, can't wait. Hello? Yeah, who's this? Okay, hold on. No call. Hello, director. Good one. Ẹ má bínú, mo ti ń bọ̀. I will soon join you. Thanks. O shop o ti pack gbogbo aṣọ mi. Are you sure? Yes. No. Much respect.
celebrating. The problems are no more complicating. Step on the floor when the grounds are shaking. Feels like the times that we all been waiting. Champagne life, bottles on me. Step into the club, see the models on me. We're making the raps and we're blazing the tracks, so we pop more like say the bottles all free. We don't buy drinks at the bar, superstar. Yeah, oh yeah, we celebrating. The problems are no more complicating. Step on the floor when the grounds are shaking. Feels like the times that we all been waiting. Champagne life, bottles on me. Step into the club, see the models on me. We're making the raps and we're blazing the tracks, so we pop more like say the bottles all free. We don't buy drinks at the bar, they supply us cause they know who we are. Brand new clothes and the best of guitars. Girls on my lap like I'm playing the guitar. See, I get paid to go clubbing. Feel free, man, sorta like Morgan. Blue liquids flow in my organs. I got whips and I'm overflowing. Yeah. Better cars, better clothes on me. Better parties, better house, and better girls on me. See, I dákẹ́jàre ọ̀fìṣìẹ́lì òṣìgẹ́tẹ̀ létí ládùúgbò oúnjẹ tó ń jẹnu lé ṣé kò lè ṣe létí tó ṣì bá dẹ̀ pariwo ló fẹ́ gbowó oṣù àbí. Allah da Ànábì mo jẹ. ẹ fi bọ̀bọ̀ ilé ẹ̀jẹ̀ ká lọ time ti lọ. Get out. àbí rẹ kò mo jẹ. níbẹ̀ ìfẹ́dẹ̀ yẹ ọba. better cars, better clothes on me. Better parties, better house, and better girls on me. See, I can take you there. Champagne everywhere. See, that's the life we live, like every day. Feeling my superstar, 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 feeling my superstar. Ṣé bá máa jókòó látẹ̀ nǹkan ni? ẹ jẹ́ àjẹ́ máa bí. Hello. Kó. You shout. You máa ṣe yín gan. Ẹ kọ́ṣẹ́ mọṣẹ́ ni. Sorry for yourself. Má bínú jàre. Jẹ́jẹ́ níbo ló wà náà? Inú òun la dúró sí náà. Ó dẹ̀ pé wọ́n fún one time bí náà. Inú òun la wà náà. Ó dẹnu gate. My director. I'm so sorry, you know. White. But right, I'm low now. JJ, why don't you like this now? O máa easy kan attend stardom o. Àti maintain ẹni o easy o. Barry White. Alayele. Let's go. Let's go. Wo my director. Ẹ má bínú. Ẹ kàn máa bá ọ̀bọ yìí sọ̀rọ̀. Kí ló dé ṣé torí ó ti jẹ́ star. Wá náà máa débẹ̀ lọ́jọ́ kan. A kò jókòó síbẹ̀ látàárọ̀. Let's go. Then who are these things? Wetin dey worry? Wetin you mean? Who you be sef? Guy, wetin dey block you now? Wetin dey block you? Easy now. Easy now. Fabrido. Yes. Let's do it. We should go. Let's second. Camera. You know what you're going to do? You want my off shot. I'm a zoom pay. Offer for shot. Offer a period. Offer a will I'm a receive cover pay. Could you do? To what it do right? What she been pay? Offer a pay. You know, affectionately, passionately. So you get. Now let's go. Phone it up. So from where? Yeah. Even. Kí wọlé sí shot. Yeah, I already shot. Go. JJ, move it. Set. Step rolling. Let's go. Split. Okay. Are you okay? Are we good to go? Are you okay? Definitely. Arrow. Come in after 3. Rolling. Action. Hello, baby.
bolo wa now. Tin dúró de latin ko mo ti wa nbe. Cut it! Cut it! Cut it! JJ, where's the phone? Go back on people lane. Where's the phone? Sorry. Give me the phone. Give me the phone. Shall we now? Now. Are you okay? Mama, what now? Bro, rolling. Action. Mo ti wa nbe. Okay. Baby, I'm so sorry. Cut it! Cut it! Cut it! Our name is Shade and not Lolade. Shade! Sorry, Shade. Sorry, director. No. No, just Iben. Okay. Are you good to go? Yeah. Act. Lolade, not being seen now. Shade, I'm not Lolade, Shade. Oh God. Sorry. Let's do it again. JJ. That's not what I want. Are you good to go? I'm sorry, director. Action. Set is working. Maybe you call him back. Cut it! You won't pariwo. Please excuse me. Why are you shouting at me like that? What is that? JJ, what is this? We'll come on, JJ. Director for that matter. Shouting like a dog. Oh yeah, for our dom of opening. Director. JJ, show you got to pass. This is my jurisdiction, for goodness sake. This is my jurisdiction. It's a wrap for the day. It's a wrap. So, it's a wrap. Pani. There is a ball on me. Irọ́, kí wọ́n ta ni? Ṣáyé. Jẹ́ pé ilé ìtọ́jú lọ́wọ́ ìkọ́ fún wa. Owó ẹ̀kọ́ máa ń máa fi hàn ẹ́. Adam is good man. Láyé lọ. Ìjẹ́ rà àwọn ọmọ ìlà ìfọ̀ ẹ̀rọ láti. Johnson. Ìwọ ilé ìtìlẹ̀ ìdùnnú jáde lọ́la. Money appointment for tomorrow. They are very important. The other place taking longer. Fibele, we see most you are very important. Okay. Oh, maybe to get that they look at the location. Oh, madam, can that they don't jari. Wala, going to. Most of them mean they do 1.5 days location. Yeah, they don't move along. 15 now, so why is it bragging? I don't know. My best or later job. Oh shit. Excuse me, I want press come and silence. I'm very. Press. Shall phone date. Ben, any phone ni appointment ni sir. Okay, go on. All right, sir. And secondly, sir, if it's any more than she must malo, sir. Hold on. All right, sir. Nika on your way. Okay, sir. We got pressure to make a change. Shall you preparation? Ben, sir. All right. Hey, Alpha. Bad guy. My baby was there. Baby was there. So happy.
ẹ̀yin press wa lẹ́pọ̀ tó yìí. tọ́ kí la lè ṣe fún yín. àwa tí ń wo ìyá wa láti lè ṣe new newspaper àdéwá láti fi ọ̀rọ̀ jomi toro pẹ̀lú yín sá. orúkọ tèmi ni Tọ́pẹ́ Yèyíga àwa láti new newspaper. orúkọ tèmi ni Bọ́lá Adéyẹmọ. orúkọ tèmi ni Blessing Alinsin. I'm Larry Ọ̀nàyẹmí sá. ẹ rẹ sà gẹ́gẹ́ bí iṣẹ́ òṣèré ní tíátà ṣé iṣẹ́ yóò wá stressful fún yín ṣá. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìdí iṣẹ́ ẹni àti ìmọ̀lọ́lá àdúpẹ̀rẹ̀ lọ́wọ́ fún mi tó fún wa ṣe. ẹ sà gẹ́gẹ́ bí ọmọọba àná tí gbogbo wa dẹ̀ mọ̀ ẹ́ nínú ìlú yìí ká tó wọnú compound yìí èèyàn kan ló kọ́ dá wa dúró ẹlòmíràn lẹ́yìn tó tún wá béèrè lọ́wọ́ yín bóyá ká wọlé àbí ká má wọlé èmi wá wò pé sáyìn gbogbo lẹ́yìn gan máa ń ní fún ẹ̀yà sẹ́yìn tẹ́ máa ń ní sinmi private I mean. lóòótọ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀ lọ́ní tó bá dé bí ó ní kí á fún ẹ̀ẹ́dẹ́ ká fún bẹ̀rẹ̀ sílẹ̀ tó bá dọ̀rọ̀ privacy my private life. ọ̀gbẹ́ni JJ Fọlájọmí gẹ́gẹ́ bí gbajúgbajà òṣèré nílẹ̀ yìí àti lókè òkun wọ́n máa ń ní obìnrin máa ń pọ̀ jù fún àwọn òṣèré èmi wá fẹ́ mọ̀ nípa ìtàn ìgbésí ayé yín ta lẹni tó wà lójú ọpọ́n báyìí tẹ̀ ń fẹ́. olólùfẹ́. oh ẹ má bínú ẹ ti wá bẹ́ẹ̀ oh my God okay máa bá yín sìn. ẹ jọ̀ọ́ má bínú ẹ láti wá máa lọ báyìí torí pé ibi tó ń lọ wà very very important ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ máa ìjọ ọ̀la lè tún wọn báyìí. ó ṣàkàǹtì wọn lọ́lẹ̀ à ń fà bọ̀ ẹ jọ̀ọ́ ẹ lè wá máa lọ báyìí. On the beat, yes sir. Yeah, on the beat, yes boss. And Super C. Back when I was broke, nobody wanted to trust you. All the girls they tell me no, because I don't get motive. Sorry, who's on the line? Okay, producer. Okay, if everybody just sorrow. Okay, hold on. Hello? Oh, okay. Okay, producer. Mo ti sọ fún yín now. Ẹ jẹ́ kí director àbí PM yín kó bá yín handle production yín. You're not supposed to call me directly. Date ọ̀lẹ́lẹ́mú. $23, $24. But mi lè bá yín lọ ju ọjọ́ méjì lọ. Mi lè bá yín. Yes. I think 23, 24 should be okay. All right. Sorry, hold on. Hello? Yeah?
Oh, okay. Date to like production, you know. Am I speaking with the PM? Kí ló máa ṣe in producer yìí náà. Ẹ jẹ́ kí PM yìí àbí ní PM àbí director ni. Ẹ jẹ́ kó pè mí náà. Ta ló ń bá yín direct? By right. Ẹ jẹ́ kí by right pè mí. Meanwhile, okay, máa wo schedule mi náà. Kí n wo date tó lẹ okay, all right. Máa wo date tọ̀dọ̀ tèmi kí n wo ọjọ́ tí mo free. All right. Okay. Bank pay your producer to work pay bank the first one bank pay. Yeah, hello. Ẹ ti gbọ́ wọn tí mo sọ bẹ́ẹ̀. And then ẹ sọ fún director pé kó pè mí. Ṣẹ́gbọ́n, ma finalize pẹ̀lú wọn. All right. Yeah. Irọ́ ni o. Òótọ́ ni. Ó gàṣà. Wait a minute. Destiny. Jẹ́ gbọ́. Ọ̀nà tí wọ́n mi o. Ó ṣàkà sí mi. Ó ṣe yàngá sí mi o. Irọ́ ni o. Jẹ́jẹ́. Ó ga. Kí director ẹ̀ka director reset kọ́lá wa. In short. Ìmáwá ló reset ìmáwá. Èèyàn ńlá lè gbé wá bá ìkànnì orí. Èèyàn ńlá ló wá gbé yàn. Èèyàn ńlá ló gbé yàn ńlá. Tó bá rànjú mọ́ ẹ o. Ó ṣàkọsí ẹ. Ó yà ní ìwọ̀n tó lédè. Ó yà jẹ́ gbọ́ kó lè mọ̀ pé wọ̀ ni. No darling, hallelujah, we rolling. Ilẹ̀kẹ̀ lọ́wọ́ yìí. Wá sọ. Kò tó lè sọ wá. Ó yà mú ya. Ó ga ó tọ́ ya. No darling, hallelujah, we rolling. Ilẹ̀kẹ̀ lọ́wọ́, ilẹ̀kẹ̀ lọ́rùn. Destiny don't come again. Àjàwá sọ́n studio. Ìpàdé jíjẹ́ ni. Ọ̀nà òdì náà. Wọ́n dà yẹn bóyá pé èṣù pé iṣẹ́ wa ó jọ mọ́ra wọn ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ musician tó ń jẹ́ actor ṣùgbọ́n ẹ máa ní ìdára wọn lẹ́yìn pé bí wọ́n pè mí ṣe ok lórí iṣẹ́ tí iṣẹ́ yẹn a máa ní ìdára máa nílò lórí kan bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ dọ́ọ̀lì èèyàn mi gbọ́dọ̀ ní ilé ibi tí wọ́n lọ fi ọwọ́ kó so Destiny this is JJ JJ this is Destiny. Oduni bó ṣe wọn ẹ bó ṣe irọ́ o ọmọ yìí ló pò JJ dúró gbogbo ìdúmọ̀ tàlà sàn fi wé ìṣẹ̀lẹ̀ lẹ̀ pósítà ni. inú ọkọ̀ máa ṣẹlẹ̀ nígbà tí mo ti mú ojú ajé police sọ̀nsì bẹ́ẹ̀ máa ní kí n máa kọ́ lára ẹ̀ máa ní pẹ́ èmi ni Destiny wọ́n kọ́ ẹ̀ tó kọrin ṣùgbọ́n láti ìpínlẹ̀ kan sí wọ́n àti ìgbà pé wọ́n ẹ̀ lọ́nà àti JJ ó ti JJ so actor musician ó ti jẹrọ àṣẹ ìlú JJ ó fọ́n bù kí ló tó wà ti ṣe ó fọ́ mi lọ́jọ́ yẹn náà ó fọ́ mi jẹ lọ́jọ́ yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní pè ẹ̀ bọ̀bọ̀ kan pẹ́ lé wọn bá mi ṣe ó ti mọ̀ pé mo ti bóyá ń gbélé mi ní ẹ̀ 250 èmi JJ gan bire iye tó bá wọn ni máa fún tó máa fún lówó tó pọ̀ so next please jẹ́ kí n máa bí pm kọ́ ẹ̀kọ́ ni wọ́n. schedule mi tight on mi nípa rẹ̀. You should tell me now. o ṣe ọtí mo lè jẹ ju ẹ no white o ṣe ọtí mo lè jẹ ju ẹ. ok ó ti tán. àwọn producer kan àbí àwọn producer kan pè mí láìpẹ́ wọ́n lè ní olùmọ̀ direct ṣé àpọ̀ 20. jẹ́jẹ́ mi pè kí ló dé. mi pè. wọ́n ṣe àìpẹ́ mi that's good. ó wá àwọn máa tún lò mi fi ẹ̀sì tó yẹ kó máa fi mi tó yẹ kó fi ẹ̀sì. bó ṣe ẹ wá director o ṣé o wo director yóò ṣe pé yóò ṣe ẹni tí yóò ṣe ẹni tí but mo ní kí mi like nǹkan tí àwọn producer yẹn ṣe please you are professional director mi like kí wọ́n máa pè mí anyhow no mo ní zero kan jẹ́ kí director àbí pm kan pè mí. orúkọ mọ́tò tó máa ń pè wọ́n bọ̀dá àgbàdùn yín ọmọ ẹgbẹ́ bá tó ilé rí ẹlẹ́bọ̀dà àgbàdùn yín èyí jẹjẹ là ń bá sọ̀rọ̀ àwa ni olùgbàdùn yín máa ọlọ́run ti fi ẹ̀sìn wọn abẹ́ ti sílá ìlà director is problem in short ṣe rí ibi tẹ wáyé á nínú ẹgbẹ́ ọ̀dọ́
Jẹ́ kí n freshen up. Hello. Òun máa dúró ìmọ̀ ìgbìmọ̀ pé my security ní tight. Okay, alright. Number. Irọ́ ṣọ́ máa fi mí lẹ̀ máa lọ ni. Ìwọ ló gbé mi wá, báwo ló máa yà? Ìwọ sọ sẹ́yìn máa ok fún ẹ, àwọn làwọn aṣèpájì nígbà yẹn ní àgbọ̀dọ̀ tí ì lọ bẹ́ẹ̀. Jẹ́jẹ́ yìí. Ó ṣàkọ sí mi o. Ó ń pẹ́. Orúkọ tèmi ni Fúnmi Àjàyí. Orúkọ tèmi ni Francis Fẹ́mi láti lè ṣe ìdílé nílé. You're welcome. Sir, ǹjẹ́ ẹ lè sọ ìtumọ̀ òjijì fún wa nítorí àwọn ará ilé sà? Wẹ̀ jẹ́jẹ́ ni gbogbo ayé mọ̀ mí sí. Ṣùgbọ́n the full meaning of the name is Jídé Jọláoyè Fọlájọmí. Sir, ẹ jọ̀ọ́ àwọn challenges wo lẹ máa ní sà? Well, tí a bá ní ká máa ka àwọn challenges yẹn, tá a bá máa fi pé méjì mẹ́ta àkókò àlọ́. Because a lot of challenges la máa ń dojúkọ nínú iṣẹ́ eré ṣíṣe. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí jẹ́jẹ́ wà lénìí. Mo tún dúpẹ́ ibi tó tún mú mi lọ. A ti dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ṣùgbọ́n àborí. Mo lè gbàdúrà náà pé lórúkọ Jésù nídìí iṣẹ́ tẹ̀yin náà Ọlọ́run á gbọ́wọ́ yín sókè. Àti lè ṣe wa náà sà. Àti lè ṣe yín náà. Severally la máa ti ń wá kárí yín tá máa ti ń wá sí bíbá. Gateman àtàwọn guards kì í jẹ́ ká wọlé. So even ẹni gan wa ní opportunity láti rí ti privilege ẹ ṣe gan. Torí ìjọ tá bá tún fẹ́ wá rí yín because most of the times tá bá wá sí bíbá kì í jẹ́ ká wọlé. So bóyá a lè wá sílé or location ẹ jọ̀ọ́ ibo la tún ti lè rí because àwọn viewers wọ́n fẹ́ mọ̀ much nípa yín. Tó bá jẹ́ ti location yẹn kò sí problem. Ẹ má bínú sí àwọn guards mi because ọ̀nà pọ̀ fún wa. Gbogbo tí a lè fi wá yẹn mo lè má sí ní country àbí ká busy ní location. Ẹ má bínú fún yẹn. Lórí ètò ẹ sọ nípa location ẹ rẹ̀ pé a máa bẹ̀rẹ̀ iṣẹ́ kan 23-24. If you can make it fine. 23-24. 23-24. Ó dà pé alẹ́ ṣẹ́kùn 24. Sir, 23 ẹ̀ ń kọ́ sà. No problem. Okay. 23 ẹ kàn ṣáà pè mí tí wàá ti ń bọ̀ ṣá. Ṣẹ́gbọ́n. Ẹ ṣe gan. Sorry, excuse me. Okay. Hello. Oh. Okay. All right. What is that? Okay. For me, 10 minutes. Sir. Hey, ladies, sorry. You have to excuse me. I want guards missing. All right, entertain me. Ẹ ṣe gan. Sir. Thank you very much, sir. Ẹ ṣe gan. She mistake go sha. You can take picture pẹ̀lú mine. This first time in Don't worry, next time tá bá lọ 23 right? I'ma take picture but the man is very digital nice. camera Samsung ni ba mu dari. Mi ni mo bibi dari. Oh sure. Kòkòrò ìfẹ́ mi níbo ló wà o, ara mi wà lọ́nà bọ̀ wálé, olólùfẹ́ fìfẹ́ rẹ̀ ilé ayé mi padà o, loneliness has been me all the day, òjò ìfẹ́ rọ̀lé mi o, ara mi wà lọ́nà, òjò ìfẹ́ rọ̀lé mi o, ara mi wà lọ́nà. Ṣe fún mi. You're lost in thought. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́ ṣe fún mi? Ṣe fún mi. Kí ló ṣe ẹ́? Ṣe fún mi. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí pé mood ẹ̀ ń change. Nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ ò ṣe mọ́. Ṣeun fún mi. I thought we were best friends. Nǹkan tó bá dẹ̀ ń ṣe ṣàlàyé fún mi náà, ó dẹ̀ jọ. Àrùn tó bá ń ṣàbọ̀yálé ọ̀rẹ́ mi, gbogbo ọlọ́yà ló ń ṣe. Ṣé fún mi ó wà òkè? Ó wà òkè. Ó dẹ̀ jọ ṣàlàyé fún mi.
Show for me, okay, Lily. I'm not crying. Ọ̀rẹ́ mi, you're sure. Okay, ṣàlàyé fún mi now, please. Daddy. Yes, sir. Tí o bá sọ pé mi ò gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ lágbàá òun kúrọ́ ni. Bẹ́ẹ̀ sọ. Sórí, ṣe fún mi. Sórí, ká sọ pé labalábá ó bàlẹ̀ ẹlẹ́sẹ̀. Labalábá yẹn kó wá fò lọ. Sórí tí labalábá yẹn tí ò bá padà wá mọ́, á jẹ́ pé kìí ṣe títí ẹ̀. Ṣùgbọ́n tó bá padà wá, á jẹ́ pé títí ẹ̀ ni. Èmi náà ń ṣọmọdé yìí. Èmi náà ti tójọ́ mẹ́ta nílé ayé yìí. Sórí tọ́mọdé méjì bá ń gègé nígbó. Àgbà ló máa mọ ibi tó máa wó sí. Bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀. Bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀. Kó máa pa mí sínú ilé. Àwọn bá sọ Daddy. Òun nìkan ni. Mo ti pè ní kọ̀kọ̀, mo ti pè ní bàbá, mo ti bá sọ̀rọ̀. Ìrònú ìṣáá ni. Bá sọ̀rọ̀ o. Ó ti ń sú èmi báyìí. Anyway, jọ. Daddy, mo bá yín bá sọ̀rọ̀ sá. Mi ò ní nǹkan méjì tí máa sọ. Ẹ má bínú sá, ìjọ sá. Jọba mi bá sọ èyí tó ń jó tọ́. Ọmọ inú ṣe má bínú sá. Yes, sir. Ṣí fún mi. Ṣí fún mi. Ó yá jọ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. Kí ló ṣe é jọ ṣàlàyé fún mi náà? Actually, nípa gbogbo ọkàn báyìí ni. Torí ọkọ̀ ìwé kìí ṣe fún mi. Ṣé fún mi? Talk say we go rock, we go all the way, we go all the way. Anytime we talk say we go rock, we go all the way, we go all the way. Better cars, better clothes on me, better parties, better house and better girls on me. See I can take you there, champagne everywhere. See that's the life we live like every day. Feeling my superstar, 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 feeling my superstar. Yeah, oh yeah, we. Who is this? Oh my God! What? JJ! Help! 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 Let's go! Sorry. Stand up. Orúkọ ti tèmi ni Ṣèyífúnmi George. Ìyá mi ti ṣe aláìsí. Mọ̀mísí mi ni the late Sarah George. She was the governorship aspirant ní Ekiti State. She was murdered because she won the primaries. Popsi mi kedere olùkọ́ ni wọ́n, àmọ́ wọ́n ti fẹ̀yìntì ní iṣẹ́ ìjọba. Nígbà tí èmi àti Popsi mi rí pé àwọn tó ṣekú pa Mọ̀mísí mi wọn ò dẹ̀yìn lẹ́yìn wa. Torí ẹ̀ ni èmi àti Popsi mi ṣe sá kúrò Olú tí a relocate wá sí Èkó. So sorry about that. Ṣé gbogbo ẹ̀ náà ni? No. Yes. Okay. Let me drop you home. All right. I will love you all my life. Always be by your side. And I will give you all I have. 'Cause you gave me. Roll. Action. JJ. Stop. JJ. Why pinking now? I'm sorry.
Emily Jordan. Yeah, what about the real estate? Please, mark by go call go contract kini e dani. JJ. Ṣé lọ́la mi? Àdìmí ìlérí gbà ni mo ń lọ lálẹ́. JJ, what's all this now? Sorry. Okay, I'm sorry baby ngba e. O ko lọ drop ẹ fún mi. Ọlọ́run ṣe àánú ní bíbí náà. Drop ẹ sílẹ̀ ọ̀dọ̀ mi. Ko bere pé the first floor, you understand? Wà á rí manager mi. That it is, you know. That is Saturday. Yeah, I saw baby. Okay. And now that's why I need that thing now. Money as a macron by insane. I'm going. Be gonna be 6. Be 6. That is it. Hello? Yeah. All right. Yeah. Mama, I'm on set working here. Wow, Bobo. It's easy to attain stardom. But maintaining it must be difficult. Director, it's okay. I will talk. Okay, on Dongari. What's they do? You say. What's they worry you? The back. Director, I am a prince. Where's that set? That stupid set, man. Look at my set. Hey, man, I will set front of Mugani. Mo sọ pé èèyàn kan lẹ́kọ̀ọ́ pé ń bẹ́ lọ jẹun náà. Mo sọ pé èèyàn lọ kí ni mo mention things. Mo ti ṣiṣẹ́ gbà. Meanwhile, Johnson, please. Ele nǹkan. Ewu ni ẹ. Àwọn olùṣẹ́ gbà. Sorry. Ẹ bá mi yọ. Producer bí kí ni ẹ. Hello. Oh, Kubi. Please, can you call me back? Eléyìí nǹkan. O tún gbé gáàdì mi ò gba ọ̀rọ̀ òun ní ṣe òun kó director mi ò gba iṣẹ́ tó wúwo mi ò gba iṣẹ́ tó wúwo. Sẹ̀túwá náà ò gba iṣẹ́ tó wúwo. Eléyìí nǹkan anga nǹkan. Ṣé ẹ̀gbọ́n ohun tó lọ tẹ̀ ṣe bí ilé bí ebi nà ní. Mo ti jẹ lára tààrọ̀. Láwọn àtẹnuwò ilé tó lọ. Sílọ̀ mo ti jẹ lára tààrọ̀. Wọ́n fún ẹ lówó oúnjẹ ni. Ẹ jọ ṣé Desmond Tutu ẹwọ continuity ṣẹ́rí continuity. So ẹ má bí ẹjọ́ ó wà important. Ẹwọ continuity wèrè kan tó sọ fún mi pé nǹkan kan wà important. Ta ló mú wa. Ẹ jọ ta ló sorry for yourself ta ló mú ọ wá ta ló gan ẹ wá ta ló gan. Barry White. Wọ́n máa bá ìlú ń gbó. Barry White. Barry ẹ ṣàlàyé fún mi pé bí acting ṣe rí. Báyìí kọ́ ló ṣe rí ọ̀nà mo lè kò lè dẹ́sí àtàwọn tó dé bí ṣó lè fún ẹ ní. Ìgbà tó dé náà ni ìgbà tó dé náà ni. Kò ń ṣe aṣọ tí máa ń wọ̀ lẹ́ẹ̀kan kò wọ ọkàn aṣọ yóò wọ ọkàn. Ṣé mo mú fún wa? Ó dẹ̀ yálà nù check your phone. Memory orí fóònù mi ó ti fóònù sá. Ẹ ti yá wù. Black stripe ẹ̀yẹ tà náà yàn ní kò ní ṣe tán àgbà tó jẹ́ kí n tẹ́ po mo tẹ́. Àwọn ọmọ Desmond kọ́ ilé yìí náà. In short, I'm very sure pé ọ̀dọ̀ Kẹ́hìndé Adéyẹmí production is not. Okay, ọ̀nà Kẹ́hìndé náà good òun náà good. Mi mọ àwọn ilé yìí. Ẹgbẹ́ sọ kọ́ àwọn ilé ìwádà o mọ ṣẹ́ ni. So àwọn àzún pé ibi ìnílé lè bí ẹ̀yin máa dá síbẹ̀ ìjáde báyìí o fẹ́ gbọ́ wàá dúró ní o wọ́n dẹ̀ di her name is Shade. I'm listening. Somebody else. Yeah, 6:30. Phone ta ló pick bí ìsìn. 6:30. Phone ta ní ìsìn. No, ibi ọ̀dọ̀ ọ̀pọ̀ mọ̀ ẹ̀ mọ̀. Phone ta ni. Olùjíṣẹ́ wà àwọn dídé kó wá. Kúnlé Puma bàbá àgbàlagbà yẹ kó mọ̀ náà Kúnlé Puma. Wa àwa náà mọ̀ o. Àwa náà mọ̀. Must you disturb me with that? Èmi náà mọ̀ Puma náà. Màá jáde síta. Puma tó ń dárúkọ yẹn èmi mọ̀ mú mọ́ o. Ó mọ̀ mi tó ló mọ̀ Puma o. Àlọ́yàṣẹ́lẹ̀ àwọn Puma ló mọ̀ mi o tó di pé Puma dọ̀rẹ́ ẹ̀ tí o ṣe ọ̀rẹ́ tèmi mọ́ o. Mo mọ̀ Puma dáadáa o. Mo mọ̀ Kúnlé Puma o. Kúnlé Puma. Mo mọ̀ o. Destiny. If you see this guy, this guy dey This is what I want. Àwọn àzún pé ilé ẹ̀ rí right. Ó jáde láti ilẹ̀ àwọn ọ̀dẹ̀ jáde wọn kàn rí ẹ̀ ni.
meet my inú kòkò dúdú ẹ̀kọ́ fún ti ń jáde ṣọ̀bọ̀ wọn ibù ni ẹ̀ ṣe gbọ́ yóò ṣe o lè sọ ṣé o lè sọ ṣe o do it let's go yeah. Bros ẹ wá mo lẹ́sẹ̀ ẹ wá ẹ bọ́ sí mi jáde wá máa ní kọ́ máa lọ máa lé wọn jáde. Guy, chill now. No, they talk. No, they follow. Director, you don't know what to them now. Please go. See what I shame me. What is it? JJ. My wife. Can shoot it. DOP, are you ready? I'm ready. Slate. Ẹ lè má pa àmì ṣiṣẹ́ mọ́. Ẹ máa ní pé my right burú. Ṣé mo burú? Ṣé wúlò? Sorry, Gary. Yes, sir. Wọ́n ò ṣe bíbá yìí. Oh my God. Adìsẹ́ ọmọ mẹ́rò ni. Setman ló yẹ kó tó ṣí yẹn náà. Irọ́. PM tá gbà náà Setman. Director ẹ kú lẹ ló báyẹn náà wọ́n náà dọ́gbọ́n sí náà àfẹ́yìn tó gírí. Ó ti yẹ. Irú Setman wo ni wọ́n délé yìí? Ẹ náà bọ́dà kò ń ṣàyè. Director. Wọ́n jẹ́ kó ta sí máa PM wọ́n ló fà á. PM location manager tó mú wá síbí àárí PM kò sí bí Setman tẹ́ kó tó sọ fún mi ìgbà tó lọ yọ kí ni kò sọ. Ẹ dàbí àdá fún gbogbo yín. Máa wọ̀ nǹkan tá a máa ṣe. Ẹ lọ wá díje wá. Díje ẹ wá. Wọ́n lè tilẹ̀kùn bí ìsìn. Ẹ wá. Wọ́n lè tilẹ̀kùn bí ìsìn. Wá bọ́dà má bínú. Wọ́n lè tilẹ̀kùn bí ìsìn. A máa zoom pé ó fẹ́ tilẹ̀kùn yẹn ló jáde lẹ́gbẹ̀ẹ́ ìbọn. The dialogue remains. Dialogues remain. Let's go. Bro. I'm losing daylight. Bro. So, she gets on the. Oh, sweet baby. Oh, God. Meet already. DJ, Shadi. Oh, God. You know, Coco, do like what people think that. God, àná kí ló ṣe ẹ̀jẹ̀ tíátà kí ló ṣe yìí náà? Ọ̀rẹ́ mọ́dún náà kí ló ṣe yìí náà? Ọ̀rẹ́ ń borí ara wọn náà. Wọ́n tí wọ́n ṣe sí àti correct wọn láti látà wọn. Ó ṣáájú ẹ̀ tẹ́jú náà. Ìjọ ìfún ìwọlé. Bros bá ṣe ń ṣe wọn ni pé ọ̀rọ̀ ẹ̀ máa bù yà máa finalize láì tíátà kọ̀ tíátà ìgbìmọ̀. Ẹ bá ń wo ní sẹ́wà ní tíátà náà àwọn òwe ló ṣiṣẹ́ yìí. Ẹ̀gbọ́n náà kọ́ fún yíyó. Àti daily newspaper làwa ti wá press ni wá. Àwa láti ní newspaper. Yes. All right. Thank you. Well, let's go. Pick up. Ẹ tó wà lẹ́yìn kó jáde. Ṣé o gbọ́? Ó máa jáde sọ, àwọn action ó máa jáde. Bro, action. I'm Shadi. From the hugging. Lọ sẹ́yìn. You better. Let's go. Roll. Action from the hugging now. Ẹ jọ tára wọn. Ẹ̀ka. Ẹ jọ mi ń bèrè director. Kí ló dé? Ó fẹ́ join theatre. Bọ̀dá àgbà àdúrà yìí. Kí ló gbọ́ bí sí náà? Bọ́lá ti wá. Come. Ẹ fẹ́ join àbí màbúlà. Ẹni kí á bóyá ṣe jí bí ìdí àtẹ̀tẹ̀ kó gbé. That's too vulgar. That's too vulgar, please. By right, I've known you for long. But I should settle the group of my match. I'm leaving here tonight. Oh, tó bẹ́ẹ̀. Okay. Oh, go share. Sir, what in sweat? Mi fẹ́ lọ lójú wọn. Kí ni problem ẹ̀ ṣé wọ́n? Oya lọ. Get out! I don't sweat. DJ, back it away. Okay. Drop it. You're not my crew member. You're not my crew now. Gba kini yẹn. Okay. Now, let's pick it. We're picking up from hugging. Right? Ready? Action. Hey, what's up, my baby? I'm good. Yeah, Shadi. Yeah. Meet DJ. Shadi. Oh, nice meeting you. Oh, God. Ṣé inú kòkò dúdú lẹ̀kọ̀ funfun ti ń jáde? That is it. Cut it. Ṣé ebi pa ẹlẹ́bi ní ẹgbẹ́ léṣe? Ló ṣe lẹ́yìn. Oh my God. Well, say Johnson, please. Kó tó gba owó sí lọ́wọ́ anybody, please. Okay. And position kan àtàmà tẹ̀lé sí, please. Hello, sir.
event. So I think package. Tẹ́ bá kún bẹ́ẹ̀ gbọ́dọ̀ tún wá lọ sá. Where mi lè sọ manager mi lè sọ ṣe bí o. Àti pé kí ló dé tí kúrò ní orí sẹ́ẹ̀tì because a ní àbúrò. Kí ló kọ́ journalist pẹ̀lú sir, one more question, sir, please, sir. Kí ni lẹ́yìn, sir. Now, wait, Mr. It's a wrap. Oh, ẹ ká kọ sáré jà lọ. Lálẹ́ Friday. Ẹ wo ẹ ká lọ pinra wa, ẹ ká pinra wa. For security reasons, you have 15 minutes. Láti bá mi sọ gbogbo tó bá mi sọ. JJ, ó ti ẹ béèrè mi. 10 minutes. Okay, baby, take it easy. Okay. 7 minutes. JJ, please, mo ń bẹ̀ ẹ́ ni about our relationship. JJ, kí ló ń ṣẹlẹ̀ náà? Jọ̀ọ́. Ó yé mi mọ́, JJ, please. Aliya, time up. Má pè mí mọ́. Má text me. Má dé wá mi wá. Mama, you gave life to me. Turned to baby. Ṣe fún mi. Ṣe fún mi. Mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi lé kẹta o. Ṣó ti gbọ́? Mo ṣe ní dáhùn rẹ̀. Daddy? Hello. How you doing? Yeah, I'm okay. Welcome. You know what? Los Okens are going to change. I'm going to see it. Really? Okay. But Daddy should Daddy say we are kind of bound being back by excuse no one because he let it show. But notwithstanding, that's not going to be a problem. I got one phone, then my sophomore. So you just sit down right there. I'll be downstairs in Nejifi. Can I just let you walk away? Just let you leave without a trace. When I stand here taking every breath with you. Ooh, you're the only one who really knew me at all. How can you just walk away from me when all I can do is watch you leave? 'Cause we share the laughter and the pain, and even share the tears. You're the only one who really knows. Okay, ibẹ̀ kọ́. Yeah, àwọn bẹ̀rẹ̀ ni bí a fún àwọn ọ̀gá gbogbo ọ̀nà nílé kankan bẹ̀. Èyí tí wọ́n fẹ́ lọlé. Ẹ̀bí àwọn staff. Bí àwọn staff. Yeah, that's nice. Very beautiful place. Big, beautiful. Ó tóbi gan-an. Thank you. No, it's really Ẹ̀tẹ́lẹ̀ kéré nínú gbogbo àwọn ilé tí wọ́n ní. Wọ́n ló ṣe kéré jù. Tí màá kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo wà around máa wà nígbà. No, it's really, 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 really awesome. Then mo like àwọn artwork tí wọ́n ṣe sí òkè nìyẹn. Ó jẹ́ kó really wà unique, ó dẹ̀ fine. Thanks. Well, àwọn tó wá ṣe gan-an India ni ti. That's nice. Wọ́n ṣe rẹ̀ náà Naija náà, but commercial rẹ̀ náà ni. But anyway, èmi wò kó bóyá torí iṣẹ́ tó ń ṣe, o máa love art, you know, because as an actor you want to, you know, you really love artwork. Mo ti rí bẹ́ẹ̀. Ó pọ̀ jù. Ìfẹ́ tí mo ní sí artwork. Maybe you said so. Because of iṣẹ́ tí mo ṣe.
Then téèyàn bá close more in actors, èèyàn máa feel pé bóyá ẹ máa nígbéraga ẹ mọ̀ ẹ máa wá àwọn èèyàn tí wọ́n ń ṣe star quote and unquote ẹ máa wọ́n bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣe yàn. But it's so simple. They were very nice. That's nice. Well, Iwane, thank you very much. So, when you go artist lórí bẹ́ẹ̀. Mo tẹ̀ wá convincing pé mo tẹ̀ sí meet mo dẹ̀ ti rí pé ìwọ náà yàtọ̀. Artist ló máa ń ṣakọ àbí rí bẹ́ẹ̀ yẹn. Ti ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn. It's a wonderful feeling when you're in love. Kí ló mú nípa ìfẹ́? Èyí ni ìgbà àkọ́kọ́ tí máa bára mi ní àgbà mi fẹ́. Àmọ́ mi ò wá mọ́bi tó ń gbé mi lọ. Bóyá èbúté ayọ̀ ni tàbí dàbí. Èbúté ayọ̀ wà ní ẹ̀rọ. Ṣé mo lè bẹ̀rẹ̀ lóye kan? Free what? Why not? Ṣé o ní olólùfẹ́ tó máa ń rà ní? Sorry, kí ló dé tó fi béèrè? Mo kàn ní kí since we are getting to know each other, mo kàn ní kí ṣe fún mi. Mood a change, kí ló dé? Kò sí kankan, ò sí kò sí ṣe mi mú wa o. Are you sure? Kí ló tó ń sọ? Don't tell me that. Ó mi ní lójú ẹ̀. Okay. Where I do I miss you. Kòkòrò ìfẹ́ mi níbo ló wà o? Ara mi wà lọ́nà bọ̀ wálé. Olólùfẹ́ fìfẹ́rẹ̀ ilé ayé mi padà o. Loneliness has been me all the time. JJ, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣé bó ń fi gbogbo ilé hàn mí ni? Let's go. JJ, are you okay? Why are you looking lost? Kí ni kó tó ṣẹlẹ̀? Tell me. Baby, please, I don't want you to be sad. You know you are me. Please, just tell me. Kí ló dé tó ń wo rárá? Ó dẹ́rù bà mí o. As in, like, seriously. Who did you tell you so for me? Money, a problem shared is half solved. Joe, tell me, please. Chef, I have a problem. Oh my God, you have a problem? Really? Okay, just tell me, Joe, tell me. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Má ké mọ́ náà. Báwo ló yín ṣe báyìí? Ṣebí dókítà kò sọ ti ẹ̀ ni. Ọlọ́run á ṣe ọ̀rẹ́ mi. Ọlọ́run á ṣe kíni? Sọ fún mi. Ọlọ́run á ṣe kíni? Ilé ẹni tó ti sọ fún pé 2 months ló ní láti lé. Wà lọ́lọ́run á ṣe kí lọ́lọ́mẹ́tì. Ọ̀rẹ́ mi jọ ní sùúrù ní agbára Ọlọ́run ó máa yè. Ó máa yè náà ó lè ṣe ké mu ó lè ń bè ó lè jọ. Ọlọ́run á ṣe ṣe bọ́ lọ́wọ́ dáa. Daddy, mo máa ti ń bẹ̀ látàárọ̀ daddy, kí ló ń wá mi ẹkún sùn. Fún mi, kí ló dé? Kí ló tún dé sí? Daddy, JJ ni boyfriend mi tí mo sọ fún yín yẹn. Daddy ó ti ní kidney problem.
And the doctors, they say that he has just 2 months to live. Ṣé fún mi, ṣé nítorí ẹ̀ ló ṣe fẹ́ parẹ́? Ṣé nítorí ẹ̀ ló ṣe fẹ́ parẹ́? Jẹ́ n sọ kankan fún ẹ. Àwọn dókítà kan sọ tí wọ́n ní. Wò Ọlọ́run ló ní àlàáfíà lọ́wọ́. Sórí, má fi rònú parẹ́. Ṣé fún mi, obìnrin tó bá ti torí ọkùnrin kan kú, ẹgbẹgbẹ̀rin ọkùnrin á gba sàárì ẹ̀. Wò tó bá parẹ́, wò sọ fún kó má fi rònú parẹ́. Tèmi ò bàjẹ́ báyìí. Tèmi ò gbé báyìí. Láti ti jẹ́jẹ́ bá kú màá kú tẹ́lẹ̀. Máa kú tẹ́lẹ̀, máa kú tẹ́lẹ̀. Máa kú tẹ́lẹ̀. Ṣó ń gbọ́? Wò bọ́ọ̀dẹ̀ sọ̀rọ̀. Bọ́ọ̀dẹ̀ sọ̀rọ̀. Bọ́ọ̀dẹ̀ sọ̀rọ̀. Salamu alaikum. Alhamdulillah. Yaya harkoki? Ba dama. Ina Marisa? Ina gida ko? Marisa mai doki. Alhamdulillah. Ba dama. Ba akaru. Zo. Ina so. Dalla boy. Dalla boy. Abba, dalla boy. So many. Ọ̀rẹ́ mi kí ló dé? Wait now, wait. Abba, ọ̀rẹ́ mi ṣe sùúrù. Bí mo ṣe wọlé mo kàn ní kí n look around mi as in mi ò bá àbájá wa. Ba kede ido. Ìwà ní ajú arike ayan je kan bí. Abba, take it easy now. Ẹ ká sọ sà. Ẹ sanu. Ẹ jọ̀ọ́ jẹ́jẹ́ la wá béèrè sà. Babban mutum Allah kiyaye ka. Ẹ jọ̀ọ́ tó lẹ́nu yẹ ká rí wọn náà ló ní ká wá la fi wá ìbá ilé ni. Ọ̀gá, báyà so gan kowa ba. Ṣé ògbélé ìdẹ́kọ̀ ń sọ látara ọ̀rẹ́ sọ, gbọ́ kọ̀kọ̀ tẹ́ ń sọ, ṣé ẹgbọ́ yóò bá ni? Ẹ kàn ń sọ, gbọ́ kọ̀kọ̀ tẹ́ ń sọ. Okay, ọ̀gá ṣe pé àwọn ọ̀rí àníkàkà lè ní. Ẹ má bínú sí àwọn. Fúnra wọn lọ sọ pé ká wá rí àwọn ilé ẹ̀sìn. Ni na gi amaka magana. Wai na ce ọ̀gá ṣe pé ọ̀rí àníkàkà lè ní. Abba. Okay, kò burú, máa pè wọ́n. Buga waya mana. Na ke wọn. Mo ti gbọ́ jọjọ́ nǹkan padà jọ 2003 model 2003 mo ti gbọ́ ọ̀dọ̀. Aruna kí ló ṣẹlẹ̀ kí ló dé sá. Ẹ bá kí sanse baba. Bá sọnù bá. Gentlemen and ladies ṣé mo lè meet. Láti newspaper láti wá Mr. Ije ló fún appointment lẹ́nu. Oh, I see. No ko? No wa náà ni àwọn tó wà náà ni. Ẹ fẹ́ rí jẹ́jẹ́ ó máa le díẹ̀ o. Kí ló dé sà? No ko? Nínú. Máa rí àwọn tí wà náà ni. Johnson ta náà béèrè. Àwọn tí wà náà ni wọ́n ní wọ́n fẹ́ rí jẹ́jẹ́ ni. Kí ló ń ṣẹlẹ̀ kí ló wá pù? Ká sọ Mr. Jeje ló fún appointment àwọn láwárí. A ní àwọn interview kan pẹ̀lú wọn, àwọn ọlọ́fún date pé ká wá rí àwọn lẹ́nu sà. But Johnson ṣó mọ̀ pé ọ̀gá ti wọ́ọ̀nù àpò òfẹ́ ẹnìkankan lé ni. Ọ̀dẹ̀ rí yẹn sọ náà mo rò pé bẹ́ẹ̀ ká fún wọn ní audience náà ni. Bẹ́ẹ̀ ṣó rò pé bí wọ́n make sense ṣá. Ẹ wo má bínú ẹ máa excuse wa. Thank you, sir. Thank you. Iye pé ìtẹ̀ ìgbó Yorùbá lé wọ́n da ọgbẹ́ ilé àpònúpònú látàwọn. Wọ́n sọ pé àmì gbọ́ Yorùbá. Àti ìbí ọtẹ́ mi ti wà ní Akó. Èkó ló ń pè, ẹ má bà Yorùbá ní jẹ́. Èkó òun ló ń pè. EKO, Èkó. How many years lẹ ti wà l'Ékòó? Asani de biar. Oh, Bajuba. 25 years. So 25 years lẹ ṣe ń sọ̀rọ̀ bí Hausa báyìí. Ẹ tí kò tó gbọ́ Yorùbá. Can you imagine? Pété kò lé ẹjọ́ nítorí Ọlọ́run ṣé a lè dúró dé wọn. Anyway, ẹ jẹ́ kí mi sáré ya gbogbo ilé ìjà. Sáré kò ya bẹ̀rẹ̀ náà. Gẹ́fúrò dé ọlọ́wọ́! Ẹ bẹ́ẹ̀ mi jẹ́.
wọ́n wá lé ó ti wá lé lára bàbá ìbá. Ó kẹ jẹ́ kí sáré ya. Daddy, ẹ má wò mí báyìí. Daddy, ìfẹ́ mi ló kú lọ yẹ. Daddy, ó ní jẹ́jẹ́ ní just 7 days láti ní. He can't die. Daddy, jẹ́jẹ́ can't die. Tí jẹ́jẹ́ bá fi lè kú, ẹ máa kú tẹ̀lé ni. Because òun nífẹ̀ẹ́ mi. Òun ní dùnnú mi, òun láyọ̀ mi. Daddy, ẹ má wò mí rọ̀ báyìí. I can't lose him. It's my life. It's all I have. Kí lọ́wọ́ dókítà wa sọ pé a lè ṣe tí ò fi ní kú? Wọ́n ní ká bá fi lè rí kidney donor pé àwọn máa ṣe transplant fún. Àmọ́ wọ́n ti wá kidney donor látọjọ́ ọjọ́ ìyá rí Daddy. And he has to 7 more days to go, just 7 more days. God, I'm tired. I can't lose him. Wọ́n sọ pé tó bá ti rẹ́ni tó lè donate kidney kò ní sí problem. What the doctor said. Ṣé kidney donor náà ni? Hello. Báwo ló ṣe ṣẹlẹ̀? My baby. Àwọn ǹjẹ́ o mọ̀ mi? Mi ò rántí sá. Ṣé o rántí arákùnrin kan tó ṣe ìrànlọ́wọ́ fún láìpẹ́ tí mọ́tò gbá? Ṣẹ́yìn ni sà. Èmi ni. Sórí láti ìgbà yẹn mo ti ń try láti rí ẹ kí n lè dúpẹ́ lọ́wọ́ ẹ but mi ò mọ bí ṣe lè rí ẹ. Ó tó pẹ́. Tó nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn ó bà nǹkan jẹ́ púpọ̀ lára mi. But glory be to God. I'm okay. Anyway, I'm okay. No problem. Pẹ̀lẹ́ ṣe fún mi. Ọlọ́run á túbọ̀ fún ẹ dáadáa. Ẹ máa excuse me. Mo fẹ́ yọjú sí dókítà yẹn. Mo fẹ́ yọjú sí dókítà. Mo ṣe ọ̀rọ̀. Baby, that's my father. Papa tó jókòó sílẹ̀ kọ́lé. Mi mà lè yan. But that aside, my love, you know, Ife, are you okay? Are you sure you're okay? I am. She be cold way. Child, are you going to? One of them. Oh, good. That's it. She won't pay. Baby, shut the door. It's a gesture for me, Farabalẹ̀. Hey. Take it easy. I love you. Ṣé ní gbogbo nǹkan tẹ́ bá mi sọ yìí ṣé tí mo débẹ̀ dáadáa gan ẹ ti fún ní second and several thoughts lórí ẹ̀ ṣé ọmọ yín dẹ̀ mọ̀ pa ẹ̀. Dókítà ẹ fi tọmọ mi sílẹ̀ Bíbélì ní ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lè rí kejì ẹ̀. Ṣé kí ọmọdé yìí orí tó ṣe ní kì í ṣòro kékeré. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ kìíní. Ṣé bẹ́ẹ̀ náà mọ̀ sí? Dókítà.
Màá ṣe. Òbúrú tẹ́ bá ti ṣetán èmi náà ti ṣetán máa ní láti rán àwọn tẹ̀sán fún ẹ̀dẹ̀ máa tọwọ́ bọ̀ wí tẹ́ bá ti tọwọ́ bọ̀ wí yẹn kò sí pírọ́blẹ̀mù àkànṣínú iṣẹ́ nìyẹn. Ẹ kú jókòó dóná ẹja lọ. Congratulations. The kidney operation was successful. Sorry, we couldn't help him. We lost him. What? Doctor! No, mi ò gbọ́ kò tó sọ. Kí ló sọ? Doctor! We lost him or something. No! We lost him. Hey, doctor! Wọ́n ní yìnyín kẹ́ni ṣe mí ṣe yí fún mi ó ṣe fún everything tó ti ṣe fún wa ṣé èyí tí Fọlájọmí sọ fún mi wípé òun ṣe fóun mu ṣé òun ni mo fẹ́ sọ ni àbí orí bàtàbàtà tí bàbá ẹ̀ ṣe fún wa láìpẹ́ àbí yẹn ni mo fẹ́ rò yìí. My dear, God will bless you. God will continue to be with you. Ọlọ́run máa wà pẹ̀lú Ọlọ́run máa strengthen ẹ. O ṣé. Ìwà àti Fọlájọmí ẹjọ́ lóra ní pẹ́. Mọ́mí, ẹ̀yin ní ìdásí dúpẹ́ lọ́wọ́ mi. Ṣé ní gbogbo bẹ́ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi? Ìṣe ló dàbí pé ẹ̀kọ́ ń embarrass me sort of nítorí a kì í dúpẹ́ ara ẹni àti pé Ọlọ́run ọba ló ní ọpẹ́ lọ́wọ́. Kẹ́dẹ̀ máa wò mọ́ mi gbogbo nǹkan tí bá ṣe fún jẹ́jẹ́ ara mi náà ni mo ṣe fún un torí bó ṣe wà yẹn òun ni ìdùnnú mi òun ni ìfẹ́ mi òun ni ayọ̀ mi torí ẹ̀ gan-an lọ́lọ́run ṣe dá mi so ẹ nígbà tí dúpẹ́ lọ́wọ́ mi ẹ̀ẹ́dẹ̀ jèrè àwọn méjèèjì lágbára Ọlọ́run. And JJ ọmọ Fọlájọmí my son ó lò ní nǹkan tó fẹ́ sọ fún ẹ o ó wá ní kéèmì kí wá jẹ́ witness sí ọ̀rọ̀ tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Thank you, Mom. Worship. You are the reason why I'm living. I love you so much. Ìwọ láyé mi. Ìwọ ni máa fún ní gbogbo ìgbésí ayé mi. I have a question for you. Will you mind? Hello? Is anybody home? How? JJ! Hi. Nolade. Hi. I miss you so much. Miss you too. It's good to see you again. That's my mom. Hi, Mom. And my friend. Hello. Oh my God. JJ. It's good to see you again. Come. We need to talk. Oh my God. Hey, Fọlájọmí! Fọlájọmí? Àbúrò mi ò mú iye rí. Mo gbọ́ ọ̀kan tó sọ yìí. Ó ní hi mom.
àwọn ọmọ wò làwọn ọmọ ẹ pé bó ṣe introduce mi ni kí ló sọ ó ní bọ́ ó ní friend àbí friend as in just ó ní just friend ordinary friend mi wà rí wẹ̀ but mo lọ́mọ ìsìn kúmọ̀ ló ti wá ní àbó òrìn ni alọ́mọ mi kọ̀ dẹ̀ tẹ̀yìn lọ just like that ọmọ wa tó ṣe ní sùúrù is okay it's just friend mommy me just friend ẹ máa ṣe fún mi ó máa ní sùúrù ni mo kọ́ àpò tí gbogbo ẹ̀kọ́ sí ẹ̀yìn mi gbogbo ẹ̀kọ́ ọ̀gá mi nìkan fún àwọn olójú àwọn òdìbò ṣe lánú bẹ̀ tí mò ń wò wọ́n ni orí yẹn ló tún sọ láì mo máa ń gbélé ìkẹ́ mo ṣọ̀kọ́ ọmọ ìwà òkè okay ló ṣe what happened just now. Honey, it's good to have you back. Same here, darling. 2 years, let me go home, but without you, go easy. Easy, around. For sure, babe, without me. Honestly speaking, it wasn't easy at all. I really missed you. Yes. I can't wait to have you. You have me already. Goodbye's the last time I will hold you near.
how to explain. Ah, please! Excuse me! Please! Just please! Spare me the whole job, please! Excuse me! I love you. You what? You what? KJ! Get out of my house! I said get the hell out of my house right now! I said get out of my house! Get out! Just get out! Get out of my house! Get out! Just get out! Get out of my house! Just get out of my house! Someday you'll say that word and I will cry. It'll break my heart to hear you say goodbye. Mama, you gave love to me. Èmi ni mo bí ẹrù. Mi ò dẹ̀ lè rí ọ̀nà ńlẹ̀ kí ni kò kórí sígbó. Mi ò lè ṣe ẹ́ lọ́nà. Ó ṣàní dandan ńlá lọ́ládé ìlú fẹ́fẹ́. Èmi dẹ̀ sọ fún ẹ pé ṣe yí fún mi tó ń wò yẹn ọmọ gidi ni. Ọmọ gidi tó wá láti ilé rẹ̀ ni. Ọmọ tó nífẹ̀ẹ́ tọkàntọkàn lọmọ ṣe fún mi yẹn. Àbí wọn ló rà dúró nǹkan tó ṣe fún yẹn. Dúró èèyàn mélòó ló lè ṣe orúkọ tọmọ yẹn ṣe? Jídé, mama ya fibi sólóore ọmọ. Ẹ wò mọ́mì ẹ ti bí mi náà ẹ fi mí lẹ̀ jẹ́ kí n live life mi ẹ jẹ́ kí n live life mi now at least èmi náà ti dé láyé ó ti tó àwọn ọ̀tá mi ní méjì mẹ́ta èmi mo rí èmi mo lọ sọ́yọ́ èmi mo tọ̀yọ́ bọ̀ jẹ́ kí n live life mi mọ́mì. ẹ wò mọ́mì ọmọọba ni mí. I am a superstar. Kí ni ká ti gbọ́? Tá bá ní ká gbé nǹkan yẹ̀wò ká gbé síra wọn. Mọ́mì, epo ẹ̀pá jọ pọ́ sí ẹ̀ lérí. Ajígbọ́nà kò jọ èmi alábàáhùn. Mọ́mì, tẹ́ bá wo Lọ́ládé, citizen ni compared to ordinary photographer. Please spare me. Ṣé má ṣe ìwọ ò sí gbọ́ pé wọ́n ní all that glitters is not gold. Gbogbo ohun tó ń dán báyìí kọ́ ni wúrà. Wọ́n ó máa dán wìrìwìrì but àìpẹ́ láìpẹ́ gbogbo ẹ̀ máa dá ṣálẹ̀. Ṣé o rí ọmọ ṣèyí fún mi tó rí yẹn ọmọ tó ń báyàn kalẹ̀ ọmọ alálùbáríkà. Bó ṣe orí wèrè Lọ́ládé òṣì tó pè ní Lọ́ládé tó fẹ́ kú torí ẹ̀ yìí. Ọmọ burúkú ayé àtọ̀run ni ọmọ tó ń wọlé wá tó ń kí èmi tó ń sọ hi tó ń sọ hello. Ṣé yẹn ni wọ́n fẹ́ fi ṣe ìyàwó? Tó bá wọlé tán kó máa gbá mi lójú. Àbí tí wà tí ẹ bá wá ní misunderstanding a máa pe 911 fún ẹ. Àánú ẹ máa ṣe mí o. Àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run. À ń bẹ ẹ sọ́ọ̀sì ò fẹ́ gbọ́. Ẹ wò mọ́mì tó bá jẹ́ pé ẹ fẹ́ mi rí nílé yìí ni fine. Mọ́mì ẹ jẹ́ kí ọba fọwọ́ mú ààfin kí ìjòyè kó jókòó ságbára. Ẹ wò mọ́mì máa ẹ wò àmàrí alẹ́ta àmàrí alẹ́ta mọ́mì. Jídé ṣé mi ni mo bẹ̀ sọ̀rọ̀ tó workout wájú mi? Ọmọ tó bá ti ń bá wí tó bá ti ń wá ọrùn kì ọlọ́mọ ẹ̀ kó parun ọlọ́ọ̀ni jẹ́ kó parun o èmi ké tó èmi sọ tèmi tó báwo ẹ̀ kó gbọ́ tó báwo ẹ̀ kó má gbọ́. Manager Ajay ló sọ̀rọ̀. No, kò sí problem aunty, calm down. I rush wọn lọ hospital and sin. No, aunty, please, calm down. Ọ̀dọ̀ personal doctor náà la gbé wọn lọ. Ibẹ̀ la gbé wọn lọ. Alright, kò sí problem. I'll get back to you. Ẹ farabalẹ̀. Aunty, ẹ farabalẹ̀, kò sí problem kankan ṣe gbọ́. Sure, I'll take care of that. Yeah, ẹ má worry ṣe gbọ́. Aunty, please, mo kàn ní kí n inform ni ẹ calm down ẹ jọ̀ọ́.
ṣẹgbọ́ ẹ fọkàn yín balẹ̀ kò sí problem lágbára Ọlọ́run. Yeah, I'll take care of that. Thank you. Secretary JJ ló ń sọ̀rọ̀. Yes ma. Mo kàn ní kí n sọ fún yín pé a rush JJ lọ sí hospital sí ni ma. No, family hospital wọn. No, kò tó yẹn ma, kò tó yẹn ní sùúrù nǹkan ní kí n ṣàlàyé fún yín. Ó wà okay. Ẹ ṣe máa bá wa ń bẹ̀. Kò ṣe nǹkan tó le, mi lè parọ́ fún yín yẹn, take it easy ma. I'm expecting. All right ma. No problem. Mi parọ́ fún yín. Okay ma. Okay, ó dà wọ́n ma. All right ma, bye. Well, lẹ́yìn accident tó ṣẹlẹ̀ yẹn, nígbà tá a carry out several operations, I discover pé second kidney JJ ó ti wà affected. Second kidney? Again? Kí ló wá ṣẹlẹ̀? Tàbí àwọn gbóná náà ni. Bó láti ti fẹ́ wá rí dónà báyìí? Bó láti fẹ́ rí dónà? Kidney again? Another kidney? Kí ló dé báyìí? Mo ní ẹ̀ka sí. Ẹgbọ́n kí ló ṣe dédé? JJ ti ní accident. Ó lè ṣe affect second kidney. Wọ́n wá tún ní wọ́n wá dónà. Wọ́n tún need another kidney. Kidney again? Irú wàhálà wo lè lè bá ibo la fẹ́ wá kidney lọ sìn? Orí yẹn kọ́ ní kidney bí. Báwo ló ṣe sọ̀rọ̀ báyìí? Ṣé kidney yẹn jẹ́ gbogbo àtẹ̀pà tó máa tà lọ fún lọ? Àná àwa dónà ẹ tó máa fún wa ní kidney. Ṣé ẹ fi pé ó yẹ ká gbé champion out? It's a matter of time. Ní time rárá. Time is of the essence. Aláti rí kidney right away. Àbí doctor? Bọ̀dọ̀ fẹ́ rí kidney náà tẹ̀ tí wá sí mi. I'm just fed up. I had to come and get it straight from you. You said you were leaving. Someone swept your heart away. From the look on your face, I see it's true. So tell me all about it. Tell me about the plans you're making. Oh, tell me one thing more before I go. Tell me how Bom, vou te ver kidney sí. Doctor, mo ti ṣetán láti fún JJ ní kidney. That is very lovely. I run our test for you, so we know where we are going. All right, no problem, sir. Mo ti ready, that's ready. All I want is for him to be very, very okay. Oh, she might be good. She God bless you. Mommy, I just pray it gets better. It's okay. It will be better. And ara won't my ya. I know I'll be okay by God's grace. Just take it easy. I miss you. Kokoro ife mi ni bolo o. Ara mi wa lọ́nà kò wálé. Ṣe yí fún mi. JJ. Báyìí kò yẹ lẹ́nu pòrè rẹ̀. Gbogbo tó ṣẹlẹ̀.
fẹ́ jí mi mọ́ náà. Johnson, ṣé máa ṣe máa wọ eléyìí? Ẹ wo èèyàn ń bá fún mi. Akadede. Akadede. Yalla boy. Allah taimake ka. Allah kiyaye ka. Allah taimake ka. Allah su baka nasara. Quel problème? Allez, il y a une gueule de allez. Go. What's your problem? Go your gate. Àwọn boys complain gan. Kí ló ṣẹlẹ̀? Mo lọ sínú bedroom mi, ó dàrú. Mo lọ bá cook, olóúnjẹ ẹ̀jẹ̀ ìwẹ̀ for days. Jasu, so ta yi maka ba. Zaya mana aba. Zaya. Bari in gaya maka. Wallahi sorry ma'amuri ọ̀gá. Ọ̀gá nìkan ni ayin. Àwọn nìkan ni mo rí pé ọ̀gá ń ronú. Ọ̀gá ń ronú. Tí ọ̀gá bá kú wá kú, jẹ́ mi gaya maka. Allah sá fún àwọn àyọkù rẹ̀ kí gbogbo yín kẹ́ pé ọ̀gá kẹ́ bá ọ̀gá sọ̀rọ̀. Mo gan mo kàdánkàdá. Oh, ya bari ọ̀gbá Yorùbá tí ọ̀rẹ́ mi tẹ́ máa ń sọ Yorùbá fún ọ. Kájí, tí ọba bá ti kú, gbogbo yín á kú. Kò dé ká gé amaka. No, go to them and get. Ọ̀gá yín ronú. Get off here, see you. No, like idea. What is it? The same thing. Our boys no lament. Talk to me. Oko on fara kon fẹ́ni tó máa sìn. What is wrong? Iyonje eje, yiwe for days. Kí ló ṣẹlẹ̀ gangan? Jeje, what is wrong? Hello. Ọ̀gá. Mo bá lóye sọ títí méjì rẹ̀ láti dá mi lóore nìkan. Mo wọ́n ní bedroom mi, mo bọ̀ ẹ́ dàrú. Mo báyìí cook ní kò jẹun kò ṣe anything kò wọ. Mi understand. Ṣé sí situation yìí, ó lè sú mi. Ẹ wá fẹ́ yé mi mọ́ ẹ wá fún mi. Jeje, kí ló ṣẹlẹ̀? Ẹ kàn bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri inú compound látàárọ̀. Anybody bá sọ̀rọ̀, mo wọnú bedroom, ó dàrú. Mo ọ̀dọ̀ cook, ó ní ẹ̀ jẹun láti jẹta. Kí ló dé? Johnson. Yes. Jókòó. I have a serious problem. It's about. Inú àgbà mi ni mo wà tí mo dẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ jáde. Ọmọ Lọ́ládé. Yeah, lady tó dé láti Yankee. Ọmọ Ṣèyí fún mi. Ṣèyí fún mi, photographer. Ìjọ́ tí mo fẹ́ propose sí Ṣèyí fún mi ni Lọ́ládé dé láti Yankee. Wá kú bí mo ṣe fẹ́ ṣe. Àgbà mi ní lóòótọ́. But àwọn Yorùbá bọ̀, wọ́n ní ọ̀rọ̀ kí tóbi títí káfọ́ bẹ̀rù. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Àwọn Yorùbá kan náà iná tún sọ pé tẹ́rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó tún níbi tí wọ́n máa ń gbé ká. Ní òye tèmi àti experience tèmi, mi ò pé bí a ká ṣe ìdánwò ráńpẹ́ fún wọn. I mean test. Ìdánwò? Test? Bí ti báwo? Ṣebí recently ẹ ṣe kidney transplant. How about tabatun plot about this second kidney don't function ẹ, òun náà ti tún ní problem. Now I need ẹni tó máa donate kidney fún àánú àwọn méjèèjì. Yìí tó bá ti wá donate kidney á jẹ́ pé òun ló ní ìfẹ́ àtọkàn wá sí. Tí kejì ò bá dẹ̀ dúró, a mọ̀ pé èèyàn kì í ṣe ìfẹ́ àtọkàn wá. Tó bá wá já sí pé àwọn méjèèjì ni wọ́n dúró tó, á jẹ́ pé ẹ máa wáyàwó tí ń síwájú nìyẹn. Ọlọ́run ò kọ́ yín pọ̀ ni. Ènìyàn ló nífẹ̀ẹ́ àtọkàn sí mi. Pẹ̀lú gbogbo ìdánwò tí a ṣe fún ẹ, ó yege. Congratulations. Oh, that's nice.
Baby. Yes, Ṣé máa dá mi lọ́rùn iṣẹ́? ṣé kò dáa ni? Good deal. Wọ́n ló ní mí náà. For sure. Dúró, eléyìí tí mo máa sọ dùn. Kí ni ẹ̀? O ṣọ́ọ̀pù bọ̀bọ̀ JJ ò lè wọlé because mi ṣe wà bí mi wà comfortable at all. Ó fọ́ ni. JJ tó wà lọ́sítà. Ṣorí bó ṣe wà yẹn, kí ni nǹkan tó kù lára ẹ̀ gan? Ó ti bàjẹ́. Ó máa kú dànù ni kò lè survive ẹ̀. Sure. Ṣorí tó bá wá kú tán, èmi àti Ẹlájọ máa lọ ní ilé ìbò. Èmi máa jogún ẹ̀. Màá fún ẹ ní big treat kò yẹ. Baby, yeah. So just come. Oh my God, Sure. Àwọlé báwo? Jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí àwọn alábílẹ̀ náà. What? Jesus. Èṣù ni mọ́mí ẹjọ́, èṣù ni ẹjọ́ torí Ọlọ́run, èṣù ni. Èṣù yẹn ló dẹ̀ máa tiẹ̀ pa nínú ilé ọmọ tèmi. Ìwọ gbé ọkùnrin wá síbí báyìí. Bọ́lá àwọn ọmọ òṣìwọ́ ló tiẹ̀ wá wà sí ìbọn náà. Take relationship, take it seriously. Kí ló ṣe é? Ẹjọ́ máa. Tó bá tún bẹ̀rù bá ti kàbọ̀ ẹ lójú ni, wọ́n ló ṣì yìí. Nínú ilé ọmọ tèmi. Ẹ̀yin ọmọ ẹ̀ ṣáà má bàyé jẹ́. Ẹ má bàyé jẹ́. Mommy, with due respect, ma, and JJ, with due respect, ẹ jọ̀ọ́ ṣé mo lè dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀. Ṣé tẹ́ bá wo gẹ́ tẹ́ bá wo dáadáa àti àǹtí ẹ máa rí pé a ti rí ẹni tó nífẹ̀ẹ́ ọ̀gá mi dáadáa nínú wọn. Ẹni tó nífẹ̀ẹ́ àtọkàn wá nínú wọn àti discover ẹ̀sìn. Ó ti wà glaring. Because ẹni tẹ́ ń wò lẹ̀ ó kàn jọ ẹni tó bí nílére ni wọn bí nílére. Ó ti hàn lójú ẹ̀. Yeah. In fact, látọ̀run wá báwo lobìnrin ṣe máa wá tó máa wá sílé ayé tó máa ya ẹni tó yẹ pé kòkòkò ó kàn lójú kòkòrò kò sọkùnrin tí ò lè bá lò pọ̀ ó claim pé òun nífẹ̀ẹ́ ọ̀gá mi bẹ̀rù level tó wà ẹ wò ó sìn ẹ wo bí tá a ti bá ẹ wo nǹkan tó ń ṣe lọ́wọ́ ẹ wo condition tó ga mi wà lọ́sítà now it's wrong ó ga o aláìnírònú ara Galatia ló máa ń ṣe nǹkan tó ṣe yẹn àgbà ló tó rò lọ ọba nìkan ṣoṣo ló tó yín erin fún tó tó ṣe bí òwe mà so yín lẹ mọ nǹkan tá a máa ṣe sí wọn. because mi ò fẹ́ tí sọ ẹ́. This we do for love. This we do for love. No one can imagine me. What you did to me last time was bad way. Recently your name, prostitute of the day. You said I mistake. You said I mistake. On what you already keep on there. What you koro, you might put you koro there. I saw you with my two naked eyes, giving my friend nothing, but the door was ajar. I was shocked, I was so paralyzed, looking at you too like mumu. You're showing him your tattoo, think I don't get what I'm a fool. You pass your but what am I gonna do? I can't tell mommy, neither can I tell daddy. You're doing my stance, slip, was tying you like a man. You're good looking, but your ways are so wicked. You keep pushing me to the wall. Once bitten is twice shy. If you can love me, let me be. One blow, one time. You say you love me, girl. Stay beside me, girl. You know you want me, girl. Forgetting on me, girl. So many beautiful girls in another man's place. Watch your ways, cause I did count your days. I'm in love with you, but you're not in love with me. That always wanna make me wait. Maybe someday we'll betray. Cause Beyonce, amend your ways before it gets too late. And stop messing all around, girl. Hey, call my Valentine, call my Valentine. Woman, don't you
tears in my eyes. And when you fall, you make me cry. You are the pain that I endure, but you they see yourself as a business venture. You used to be the only one that I nurture like an heart beating so. But now the time has come for you to be bygone. Away, fade away, I don't need you no more. Fade away, go away, I don't want you no more. Twice I work by the job for CLE. Once business, twice shy. If you can love me, let it be. One blow. Say you love me, girl. Stay beside me, girl. You know you want me, girl. What can you know me, girl? You know I'ma get a jack for life. When we start you new, I didn't have a dime. In the struggle, you support me, you comfort me, even though your ways are not so pure. Your crooked ways is